pàtàkì tẹ́rí mo fi síta lánàá wípé ṣé Kudeti ló di Kudeti lóòótọ́. Ẹ ṣeun, ládùúgbò ìmọ̀ yín kò ní fọ́ láṣẹ Elédùmarè. Gbogbo èyí tí ẹ sì ń ṣe àríyànjiyàn tó lè bú dání, ẹ dákun mo rọ̀ yín, ẹ̀já máa fi sùúrù bọ́ra wáyé. Ìtàn rèé kì í ṣe ń tó ṣojú ẹnìkankan. In tí oníkálukú bá sì gbọ́ ni ó gbìyànjú láti gbé sílẹ̀ bí mi ṣe gbọ́ rèé, bí mo ṣe gbọ́ rèé. A wà á jọ wò èwo ló bójú ayé mu, èwo ló tọ̀nà. Pẹ̀lú eléyìí báyìí, òun mo fi wá pé tó bá ṣe wípé Kudeti, ẹ̀yin náà ti ẹ̀jẹ̀ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ jẹ́ àkọ́kọ́ rò. Bó bá jẹ́ wípé Kudeti ló di Kudeti gẹ́gẹ́ bí a ṣe ń gbé kiri, gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí àwọn èèyàn ń kọ, gẹ́gẹ́ bí ìtàn, kí wá lorúkọ tí kọ́kọ́ ń jẹ́ kó tó di Kudeti. Ṣé ẹ mọ̀ wípé nǹkan tó bá pa á kọdà á ní àkọọ́lẹ̀ wípé orúkọ báyìí ní ń jẹ́ kó tó di wípé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó fi wá di báyìí. Ìdíwọ́ rèé nítorí àwọn ọ̀dọ́ langba àti àwọn ọmọ kó mọ̀ jẹ́ wípé ìtàn apanilẹ́rìn-ín nìkan lákàn máa gbé kiri, ó yẹ kí wọ́n mọ ojúlówó ìtàn. Ìdí tí a ṣe gbé ètò ti òní tá a fi gbé kalẹ̀ nu. Olúwabùkọ́lá Adélékè Adébọlá lórúkọ tí mò ń jẹ́. Ó yá ẹ jẹ́ á wọnú ètò. Mo ṣe àṣẹ Èdùmàrè. Mi ò ní gbà wá lásìkò, mo ṣèbà Olódùmarè, àṣebà gbogbo àgbà, àkú ìwọ̀nú ọdún tuntun. Mo fẹ́ lè ṣe àkànṣe ètò gẹ́gẹ́ bí ètò àkọ́kọ́, iṣẹ́ ìwádìí àkọ́kọ́ tá ó kọ́kọ́ gbé jáde fún ti ọdún tuntun tí a wọnú ẹ̀ yìí. Kudeti. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ báyìí. Gẹ́gẹ́ bí ìwádìí ṣe fi hàn, Yéròmbí, ọ̀kan pàtàkì lára àwọn alágbára tí wọ́n ti lògbà nílẹ̀ Ìbàdàn yìí ni. Yéròmbí jẹ́ alágbára tó wá láti ìlú Ìlaró. Nílùú Ìlaró tó ti wá yìí, ṣe mọ̀ wípé bí alágbára bá fẹ́ kúrò nílùú, wọn ní kúrò dòwò, torí pé ó gbọ́ wípé àwọn ọlọ́lá, àwọn alágbára bíi tiẹ̀ ni wọ́n wà lásìkò tí wọ́n tẹ Ìbàdàn kẹta yìí dúró láàrin ọdún 1810 sí ọdún 1820. Ó wá wò wípé ibi tẹ́gbẹ́ ẹni bá wà lèèyàn gbé, ibi tírọ̀ ẹni bá wà òun lèèyàn ti lò gbà. Èyí ló mú kí Yéròmbí kó gbéra nílaró. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ gan, ìgbéra Yéròmbí wà lára tí ó gígẹ́ kó rí yá tó gún látòósà náà ní kẹ́sẹ́ tó náà fi gbéra wá. Ṣe mọ̀ pẹ̀lú Ìlaró làwọn náà ti wá. Nígbà tó wá gbéra, ó gbéra tó ń taya, ó ti bímọ kó tó kúrò nílaró. Ó gbéra tó ń taya, ọmọ
ẹrú àtàwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ rẹ̀. Òun náà sì tẹ̀dó sí òkè mọ̀pó. Tá a bá kíyèsí àwọn akọni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ilẹ̀ Ìbàdàn ní Ìbàdàn lẹ́ẹ̀kẹta yìí, ẹ rí wípé àwọn ilé akọni nílẹ̀ Ìbàdàn, àrí òkè mọ̀pó sí òkè sápátì sí ọjà aba, gbogbo ọjà aba náà wàrà òkè mọ̀pó ni. Ẹ rí wípé àrí òkè mọ̀pó ó ní ilé wọn pọ̀ sí jù. Ilé eléyìí ti ilé eléyìí ni bí wọ́n ṣe tulẹ̀ ní ìgbà náà tí wọ́n ṣe jọ gbé pọ̀ nù. Bí wọ́n ṣe wá ń gbé pọ̀ yìí, Yérónbí tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ó ti bímọ kó tó kúrò nílàró. Àmọ́ láti ìgbà tí ó ti wá wọ Ìbàdàn, ìyàwó rẹ̀ ń lóyún tòótọ́, kò fẹ́ àgàn. Àmọ́ bí wọ́n ṣe ń lóyún tí wọ́n ń bí làwọn ọmọ ọ̀hún kú. Wọ́n wá wò wípé ṣé ẹ mọ̀ wípé wọ́n ní nǹkan ìṣàgbà kó mọ̀ ṣe lójú fi ikú ìpàgbà kó mọ̀ ṣe lójú fìrì. Ó kíyèsí wípé bó bá ti di àsìkò ìrọbí tí wọ́n bá ti mu omi fún wọn lómi, ó ní nǹkan yìí máa ń ṣẹlẹ̀. Bí kódà bí wọn ò fún ara nígbà tó kíyèsí ó ní ẹ dákun, ó bá lóun gbẹ́ngbẹ́ wọn ẹ mọ̀ fún lómi bí bá ń rọbí, ẹjọ́ bí àbí omi ilẹ̀ yìí ò bá òun lára mu ni. Kò ní ṣòro pẹ̀lú àwọn tí wọ́n jọ jẹ́ irọ̀ tí wọ́n jọ lò gbà. Kí ló wá ṣẹlẹ̀ tó fi wá jẹ́ wípé òun dẹ̀lú yìí kàkà kóhun ó pọ̀ sí i, ọwọ́ bóun ṣe wá nìkan lòun wà. Òun ò sì kú lára, nǹkan ò ṣe gbogbo àwọn obìnrin òun, ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí ọlọ́lá ó níyàwó tó pọ̀. Nígbà àkọ́kọ́ tí ó ṣẹlẹ̀ sákọ́kọ́ tó ṣẹlẹ̀ sẹ́kejì náà wá rí i pé ó ti wá ń ṣẹlẹ̀ lemọ́lemọ́, ó ti ń lọ bí orí ẹlẹ́ẹ̀keje. Yérónbí wá wò pé ó wá pe babaláwo rẹ̀ pé dákun, ṣé ìlú ìmọ̀ọ́sì wádìí lọ́wọ́ Ifá kí n tó gbéra kúrò nílàró? Kì í ṣe pé mo kàn ṣàdédé gbéra. Lóòótọ́ ni mo mọ̀ pé àwọn tí wọ́n jí alágbára ni wọ́n wá rí i, mo fẹ́ bá àwọn alágbára bíi tèmi tò, olójẹ́ ń gbéra nílàró. Àmọ́ nǹkan ṣàdédé gbéra náà, mo ṣèwádìí tó tọ́. Kí wá ló ṣẹlẹ̀? Ṣé ibi tí mo wà yìí ò ní gbè mí pé wọ́n pọ̀ sí ni? Àbí kí ló dé? Nígbà àwọn òbí Ifá, wọ́n ní ìlú tó wà òkùnkùn gbé, kódà yóò gbé, yóò láàmìlàaka. Àmọ́ apá abi tó yẹ kó dúró sí kéde bẹ́ẹ̀ pé kó wá ibi tí yóò ti rí omi tó tó lò fún. Pé mo wá lòun fẹ́ lọ tóun ó ti rí omi tó tó lò. Wọ́n ní Yérónbí wá kúrò ní òkè mọ̀pó. Ó sọ̀kalẹ̀, ṣé àmọ̀ pé bẹ́yẹn bá ti sọ̀kalẹ̀ sí lókè mọ̀pó, àdèbí ọjà bá wà ní ìsinyìí, ó tọ́ sálẹ̀ ó dé sálẹ̀ Ìjẹ̀bú, ó tọ́ sálẹ̀ ó dé di Arẹrẹ. Ìgbà wá dé di Arẹrẹ yìí, kò yà ní yànà àkọ́kọ́, èyí ìyànà Àgbọ̀ngbọ̀n, wọ́n ló tún tó síwájú. Ó wá yà tí apá òsì ní yànà ẹlẹ́ẹ̀kejì lóríta ìdí Arẹrẹ. Ó ṣe wá rí ìsìnwájú díẹ̀, ó wá rí odò ọ̀hún rẹ́súré. Kó sì tó gbéra, àsìkò tó gbéra kúrò nílùú yìí, ìkànnú àwọn ìyàwó rẹ̀ ti lóyún. Oyún ọ̀hún ti tó bí, ó ti di oyún tó tó bí. Wọ́n ń kájọ́ ni, ó ti kúrò ní oyún ìka oṣù fún, ó ti doyún ìkájọ́ fún. Torí kí ó má bàa tún pàdánù ọmọ tí oyún inú ìyàwó ọmọ tí ó fi bí, òun gan ni nǹkan tó jẹ́ kó gbéra. Pé ẹ̀yin èèyàn mi ẹ dákun, ẹ jẹ́ ń ti ẹ̀gbìyànjú ń tí fáwí ìwò náà, ẹ jẹ́ ń tọ̀ ọ́ sálẹ̀, ẹ jẹ́ ń wá omi tí wọ́n ń wí. Nígbà wá dé ibẹ̀, àwọn ọmọ iṣẹ́ rẹ̀ ni wọ́n kọ́kọ́ kíyèsí pé so odò láwàá pé léyìí, àgbàrá leléyìí. Yérónbí ni bóyá ká tún rìn iwájú, àbí babaláwo ò wá bí Ifá, ṣé ká rìn iwájú ni, àbómi súkẹ́súkẹ́ tà ń wá kí ibọ̀ rèé. Wọ́n ṣàbí Ifá, wọn lómi tí wọ́n ń wá rèé.
gẹ́gẹ́ bí alágbára Yéròbí wo babaláwo rẹ̀ torí omi tèmi fi gbéra láti òkè mọ̀pó wá èrè ó níyẹn ó wá bi babaláwo ẹ̀ pé ṣé omi eléyìí ojú rẹ̀ gan ò mọ́ sáwọn aya mi tí wọ́n mu omi tó mọ́ níbi tí gbogbo àwọn yòókù mi ti ń bí àbíyè táwọn ń bí àbíkú ṣé ni wọ́n wàá mu omi tó dọ̀tí nísàlẹ̀ ń bì tí wọ́n wàá bí àbíyè babaláwo rẹ̀ ní sọ́nà pé ó tòun àti ẹjọ́ dé láti Ìlaro ni òun ò sì rò pé ọ̀pẹ̀lẹ̀ òun gbé sọlẹ̀ tí ó bá rọ́nú ọ̀rọ̀ òun rí ìbá gbìyànjú kó tiẹ̀ gbọ́ kó tiẹ̀ wò ó kó tẹ̀lé tóun sọ wò Yéròbí wá sọ fún babaláwo rẹ̀ pé bí obìnrin òun tó wà ní oyún yìí bó bá bímọ tí wọ́n lo omi yìí fún tí ó bá fi lè kú ibi tí wọ́n rí ọmọ ló yẹ rèé babaláwo rẹ̀ ní níbi táwọn ti jọ dé yìí bí ò bá gbà ń gbọ́ mọ́ gbogbo ọ̀sẹ̀ tó bá fẹ́ fóun gún òun fara mọ́ kó ṣàjẹ́ káwọn ò dúró ń bẹ̀ káwọn ó wábì kan ṣe káwọn ẹrú rẹ̀ ó wábì tí wọ́n ó tú tí wọ́n ó ṣe lọ́jọ́ tí wọ́n ó fi aláboyún yìí sí tí bàbá náà fi ọrùn hù sí ká tiẹ̀ kọ́kọ́ wo ohun tí ó ṣẹlẹ̀ náà wọ́n ní wọ́n bá dúró ìgbà tó wá di lẹ́yìn bí ọjọ́ díẹ̀ tí wọ́n ṣàti dúró yìí làboyún bá rọbí bí ṣe ń rọbí wọ́n ní Yéròbí náà wá gẹ̀gùn bí nǹkan bá ṣe obìnrin mi babaláwo yìí náà kú lónìí babaláwo òmìnira ṣó kúkú mọ bífà rẹ̀ ti ń ṣe láti ilẹ̀ kò sì jákulẹ̀ rí ọkàn rẹ̀ balẹ̀ àwọn agbẹ̀bí ṣá ṣe kò pẹ́ fúngbà àkọ́kọ́ látìgbà tí Yéròbí ti dé Ìbàdàn ó gbóhùn ọmọ tuntun tó jí ọmọ tí àtọ̀ tiẹ̀ torí máa gbóhùn ọmọ àwọn yòókù tí wọ́n jọ wà lókè mọ̀pó náà ohùn ọmọ tuntun ni ò jáde lé tiẹ̀ ó gbóhùn ọmọ tuntun inú ẹ̀ dùn ó ní mo fojú dòdò yìí mo wò pé omi súrẹ́súrẹ́ tójú rẹ̀ gan ò mọ́ yìí babaláwo ṣàdákẹ́ kò sọ̀rọ̀ Yéròbí wo ìkókó ọmọkùnrin lọmọ ọ̀hún inú ẹ̀ dùn ó wá kọjú sí babaláwo rẹ̀ ó ló mọ̀ ṣeun ó ní èyí ò ní pé kú ọmọ ti dẹ̀tì ńlé tèmi náà ó ní bẹ́ẹ̀ ni níwọ̀n àbá ìgbà tó o bá ti ń lo omi yìí tó jẹ́ wípé omi yìí ló ń lò fáwọn ọmọ rẹ kò sí tí ó ṣe wọ́n ikú ọmọ dẹ̀tì ńlé rẹ̀ bí àwọn èèyàn rẹ̀ àwọn yòókù rẹ̀ bá wá bẹ̀rẹ̀ Yéròbí nígbò ló ń padà bọ̀ wókè mọ̀pó adi kò sí tí mò ń padà ṣe ló lọ ṣe lókè mọ̀pó ibi ikú ọmọ ti dẹ̀tì tí èmi náà ti ń dẹni tí ń gbàgbé yé yìí ibẹ̀ ni wọ́n tẹ̀dó sí ibẹ̀ ni wọ́n mọ̀ gbé bó ṣe di wípé Yéròbí àti àwọn èèyàn rẹ̀ wọ́n tẹ̀dó sí tòsí odò ọ̀hún nù nígbà ó wá di wípé ìkan lára àwọn tí wọ́n jẹ́ alágbára ńlẹ̀ Ìbàdàn láti yàgò fún àṣìṣe torí ẹni tó sọ ẹnì kejì tó mẹ́nu bà èyí ò mọ orúkọ ẹni tó jẹ́ pàtó ni mi ò ṣe ní fi orúkọ kankan sí ó wá kí Yéròbí ṣe mọ̀ pé béèyàn bá ti bímọ gbogbo ẹni ó bá fẹ́ ni ẹ tí ò fẹ́ ni gan lẹ̀ Yorùbá wọ́n lẹ́yìn ìbọmọ tuntun jà wọ́n wà á kí ni wá ní Yéròbí ó kúrò láàrin ibi àwọn alágbára ti pọ̀ ó kúrò láàrin ibi àwọn sànmọ́rí ìlú ti ń fẹlá ó wá síbí dákun torí kí ni tó ṣe wá torí ẹni tó ti kọ́kọ́ wá sọ wípé bí ikú ti dẹ̀tì tí ò ti rọmọ gbẹjọ́ ìlò tó lò ó tẹ̀dó sí
ó ní mo ṣe ní kèmí náà wá bí ọ fúnra mi kí ni tó mú Kúdẹ́tì fún ọ̀hún o olódò òní wá ní ṣódò rèé àbágbàrá Yérónbí wá sọ fákọni ọ̀hún pé téèyàn bá fi ojú àgbàrá wo Kúdẹ́tì ẹbọra ó bọ̀ láṣọ òun ló bí òwe tí wọ́n máa ń pa wípé ẹni ó bá fojú àgbàrá wo Kúdẹ́tì ẹbọra ó bọ̀ láṣọ pé ìtò owó yìí ṣàgbàrá o odò tó sọ òun náà di abiyamọ ńlẹ̀ Ìbàdàn olódò tó ń wò yìí ibi tóun sì ti ń bàbíyè ibẹ̀ lòun ó mọ̀ ọ́ gbé bó ṣe di wípé Yérónbí àtàwọn ọmọ rẹ̀ ẹ wá fẹ́ mọ̀ pé ta lọmọ Yérónbí ìkan lára àwọn ọmọ bíbí inú Yérónbí ni Báṣọ̀run Fájìmí Báṣọ̀run Fájìmí jẹ baálẹ̀ Ìbàdàn oyè méjì ni Fájìmí jẹ papọ̀ ó kọ́kọ́ jẹ baálẹ̀ nílẹ̀ Ìbàdàn lọ́dún 1897 ìgbà tó tún wá di ọdún 1899 ẹ lọ yẹ̀ wò ẹ wo àwọn ọdún yìí àkọsílẹ̀ tó fi hàn ní ọ̀nà bíi mẹ́ta ni mo ti wò ó ìgbà tó tún wá di ọdún 1899 ó tún gba oyè Báṣọ̀run ilẹ̀ Ọ̀yọ́ ó túmọ̀ sí wípé ó jẹ baálẹ̀ nìbàdàn ó tún ń ṣe Báṣọ̀run lọ́yọ̀ọ́ ó sì lògbà láàrin ọdún 1897 títí di ọdún 1902 tí ó papòdà ní báyìí ẹ jẹ́ wá bá lọ sí Yérónbí Fájìmí àti gbogbo àwọn ọmọ rẹ̀ míì ẹ má gbàgbé wípé ara àwọn ọmọ bíbí inú Yérónbí ni Fájìmí o tó di baálẹ̀ nílẹ̀ Ìbàdàn lọ́dún 1897 ìgbà tó ti wá di wípé gbogbo bí wọ́n ṣe ń sọ fún Yérónbí kò dá wọn lóhùn wọn ò ra fílẹ̀ òun àti àwọn ọmọ rẹ̀ wọ́n sì jọ kò pẹ́ púpọ̀ tí Yérónbí tó fi papòdà àkọ́bí ọmọ rẹ̀ ní Fájìmí òun náà ló sì dúró sí ipò bàbá rẹ̀ tó fi di wípé nígbà tí àyè ṣí sílẹ̀ a máa sọ̀rọ̀ nípa àwọn eléyìí lọ́jọ́ mi ọ̀rọ̀ orúkọ Kúdẹ́tì òun ni mo fẹ́ mẹ́nubà lónìí torí mi ò fẹ́ pẹ́ nígbà tí ó ti wá di wípé mo bá ti fẹ́ júwe omi odò tí ó gbàálà tó sọ di abiyamọ nílẹ̀ Ìbàdàn báwọn èèyàn rẹ̀ náà bá ti wá ń bọ̀ láti òkè mọ̀pó tí wọ́n bá fẹ́ júwe ibi tí Yérónbí àtàwọn ẹbí rẹ̀ wà ó ní ibi odò Kúdẹ́tì Yérónbí ni ibi ikú ti dẹ̀tì fún ìran Yérónbí tí Yérónbí náà ti dẹni tí ó bímọ àmọ́ ẹ má gbàgbé wípé ojú odò ọ̀hún kì í ṣe odò tó mọ́ torí ẹ̀ náà ló jẹ́ kí Yérónbí pàápàá ó fojú kéré ẹ̀ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà tó wá di ọdún 1848 nígbà tí àlùfáà Reverend David àti Anne Hindard tí wọ́n wá sí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wá sí ilẹ̀ Ìbàdàn ibi tí àwọn òyìnbó akẹgbẹ́ wọn tí wọ́n ti ń dúró òkè mọ̀pó náà ni ibẹ̀ ló jẹ́ bí orísun tàbí kí n sọ wípé oríta ìṣàkóso ilẹ̀ Ìbàdàn ní ìgbà náà àsìkò tí àlùfáà David náà wá wò pé kóun ti ẹ̀rí ilẹ̀ ká ó débi odò Kúdẹ́tì wọ́n ní nígbà tó débẹ̀ ó kíyèsí wípé ibẹ̀ yìí ṣe bí tí èrò ti pọ̀ gẹ́gẹ́ bí òkè mọ̀pó tí wọ́n ti ń bọ̀ ó wá fẹ́ nífẹ̀ẹ́ sí ṣe mọ̀ páwọn òyìnbó máa ń nífẹ̀ẹ́ sí ibi tí èèyàn ò bá ti pọ̀ jù torí wọ́n gbàgbọ́ wípé kí àwọn ó lè ronú káwọn ó lè ṣe àkọsílẹ̀ àbí àwọn nǹkan tí wọ́n bá fẹ́ ṣe àlùfáà David àti Anindra wà wo ìyàwó rẹ̀ ní Anne yìí wá wò wípé àwọn fẹ́ láti gbé ní agbègbè ibi tí èèyàn ò tí ì pọ̀ púpọ̀ yìí wọ́n sì fi tó Yérónbí létí inú rẹ̀ dùn wípé a jẹ́ pé agbègbè tó náà di ibi tí èèbò ń gbénú ibi tó bá sì ti di wípé èèbò ń gbé àwọn èèyàn tún máa ń rọ́ lọ ọbẹ̀ ṣe mọ̀ wípé èèbò máa jọ wá lójú
àsìkò tí àlùfáà David àti ìyàwó rẹ̀ Ann Indra yìí wá wọ́pọ̀ ní àdúgbò yìí, wọ́n wá rí débi odò yìí lọ́jọ́ kan. Wọ́n rí wípé obìnrin kan kó àwọn ọmọ rẹ̀ wá láti ilé, ó wẹ àwọn ọmọ ní odò, ó wá wẹ̀ wọ́n tán, wọ́n tún wá gbé kété omi, wọ́n tún pọn omi, wọ́n tún rù. Ara wa ń ta òyìnbó wípé odò tójú ẹ̀ dọ̀tí, tẹ́yìn fúnra ara yín ti wẹ̀ sínú rẹ̀, ó lẹ́tún pọn, ẹ fẹ́ gbé wọlé pé stop it, dáwọ́ dúró, this water is too dirty. Ẹ tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ni ó kọ rẹ̀ náà nù, wọ́n ní ó kọ rẹ̀ ní kíni, ó kọ rẹ̀ ní Kudeti. I mean too dirty, ẹni Kudeti náà ni. Èyí tí mo fẹ́ fàyọ orúkọ Kudeti gangan lórúkọ odò, ó sì ti wà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ṣáájú kí àlùfáà David àti ìyàwó wọn Ann Indra tó dé sí ilẹ̀ Ìbàdàn ní ọdún 1848. Nígbà àsìkò tí wọ́n sì lò ń bẹ̀ wọ́n rí wípé àlàáfíà wà ń bẹ̀, olóńjẹ́ kó jẹ́ pé nígbà tó di ọdún 1853 tí wọ́n fẹ́ dá ilé ìjọsìn àkọ́kọ́ tó jẹ́ ti Anglican ní Nàìjíríà sílẹ̀, àdúgbò Kudeti náà ni wọ́n dá lẹ̀ sí. Ilé olókè kan àkọ́kọ́ nílẹ̀ Ìbàdàn, àdúgbò yìí náà ni wọ́n kọ́ sí. Bẹ́ẹ̀ bá ti kọjá ibi odò ọ̀hún, tẹ́ kọjá ibi ìjọ Kudeti, tẹ́ ẹ̀rìn ọwọ́ ẹ̀yìn ń bẹ̀ ní ilé Yéròmbí wà. Ilé Yéròmbí ń ṣe mọ̀ wípé a ṣàlàyé wípé Yéròmbí ò pẹ́ púpọ̀, ọmọ ẹ̀ ló gbà pẹ́. Ó ló fi jẹ́ wípé bẹ́ẹ̀ bá ti kọjá ìjọ David ìjọ Anglican Kudeti tíwájú, ilé Fágìmí lẹ́ẹ̀kan bẹ̀ tó jẹ́ ilé ọmọ Yéròmbí, ẹni tí Kudeti fún tó di abiyamọ tó náà dẹni tó rọmọ gbẹjọ. Àkíyèsí pàtàkì tí mo fẹ́ fi kí á mọ̀ tí mo ṣe gbé ìtàn yìí kalẹ̀ ni wípé bí a bá ń gbọ́ nípa àwọn ìtàn tí ó jẹ mọ́ bí ìgbà tí wọ́n bá ń ṣe yẹ̀yẹ́ àwọn baba ńlá wa àbí wọ́n bá ń tẹ́ńbẹ́lú wọn, lóòótọ́ òótọ́ lè wà nínú àwọn ìtàn ọ̀hún, ṣùgbọ́n ó yẹ ká gbìyànjú ká mọ ń tó bí ọ̀rọ̀, ká mọ ojúlówó ẹ̀. Tí ẹ bá wo oríṣiríṣi àkọsílẹ̀ tí àwọn èèyàn ń sọ lórí Kudeti yìí gan lórí ayélujára, àwọn kan kọ síbẹ̀ wípé district officer, wọ́n ní district officer lórí odò torí pé nígbà tí wọ́n ṣe fi ń dáná ni wọ́n fi ń jẹ, wọ́n ń fọṣọ ń bẹ̀, wọ́n sì tún mú pòun ló pè ní Kudeti. Tá a bá dẹ̀ wò ìṣàkóso pé wọ́n lo district officer àní ọdún 1904 sí 1920 lélẹ́yìn bẹ̀rẹ̀. Báṣọ̀run baálẹ̀ Fágìmí tó dẹ̀ jẹ́ ọmọ Yéròmbí gan, ó ti lò gbà gẹ́gẹ́ bí baálẹ̀ nílẹ̀ Ìbàdàn tó ń gan ti papòdà kó tó di àsìkò náà. Ó ní mo ṣe ní bí wọ́n bá sọ wípé báyìí ni nǹkan rí, ẹ jẹ́ á gbìyànjú ká fi àsìkò sílẹ̀ láti wá èyí tó jẹ́ ojúlówó ìtàn, kó má jẹ́ wípé ògédé àwọn ọ̀rọ̀ tó kàn jẹ́ ẹ̀fẹ̀ àbí àlùfáà ọ̀rọ̀ ẹ̀fẹ̀ láàsọ di ìtàn gidi táwa mọ̀ tàn kálẹ̀. A wò wípé ó yẹ kí àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ wa tí wọn ò tí ì mọ̀ àtàwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn ìwà ọmọ ojúlówó ìtàn wípé Kudeti fún Yéròmbí ó di ọlọ́mọ nìbàdàn, olójú ó sọ omi tó sọ Kudeti fún ìran rẹ̀ di Kudeti tí wọ́n fi sọ di orúkọ àdúgbò. Orúkọ yìí sì ti wà ń bẹ̀, odò yìí ti wà ń bẹ̀, àwọn ìran yìí ti wà ń bẹ̀ kó tó di wípé àwọn òyìnbó dé. Kò jù bẹ́ẹ̀ lọ. Ìpàdé wa bí oyin bí adùn bó bá di ní ọjọ́ míì, ọjọ́ ire. Láṣẹ Elédùmarè, mi ò ní lọ ìlú ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi. Bẹ́ẹ̀ ni mi ò ní lọ ìlú kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ni màá tún wá, gbogbo ẹ̀yin olólùfẹ́ èdè Yorùbá pàtàkì ni màá tún bá ọjọ́ míì, ọjọ́ ire. Olúwabùkọ́lá Adélékè Adébọ̀lá ń dágbére fún yín pé ire o, ògèdè ire lójú wa ò mọ̀ rí.